Ẹ káàbọ̀ síbi ọdún Ẹlẹ́gbà àti ọdún 2021 ní ààfin bàbá wa Elegushi, ibẹ̀ la wà tí a ti ń dá kẹ̀kẹ́dùkẹ́ báyìí. Àwọn àlejò tí wọ́n pọ̀ ń bí ẹ rí pé ìwọṣọ ibi tá a wà yìí èèyàn ìwọṣọ wọbẹ̀ torí ó ní ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe ń bí lónìí ẹ gbádùn wa tó bẹ́ẹ̀ gẹ́ ẹ ṣé ẹ máa bá wa ká lọ. Orúkọ mi ni Safrani Káyọ̀dé Elegushi abọ̀rẹ̀ balùkàtẹ́ Ejiwa Elegba ìlúkàtẹ́. Ọdún Ẹlẹ́gbà là ń ṣe èní ní ìta ọdún Ẹlẹ́gbà pàṣẹ ń ṣe lọ́dọọdún nìyẹn. Ìta àti ṣe èrò máa pọ̀ tọ́wọ́ wọ́n láti lóyìnbó àtúntò tó wà Nàìjíríà kárí ayé. Ẹ bá fẹ́ ṣe ọdún Ẹlẹ́gbà àkọ́kọ́ a máa ní ẹlẹ́dẹ̀, a máa ní lákọ ajá, ewúrẹ́ àti ìgbín àti màálù tá a máa pa tá a fi ṣe ọdún nìyẹn. Gbọ́dọ̀ wá àwọn lẹ́mẹ̀ẹ́ṣọ́ Ejiwa, àwọn là ń pè ní ẹmẹ̀ẹ́ṣọ́ Ejiwa, àwọn ló máa ń má gbóǹdù. Èmi náà ń pè ní Kúdírátù Àdógbìwà ọmọ Elegushi, Àdógbìwà Ọlọ́fin ti ìlú Kàtẹ́. Nítorí Ọlọ́fin tẹ̀ ń wò yìí Èkó ló ní, òun ló dẹ̀ mú ní Èkó ń tùbà tó ń túṣẹ̀. Tábàdẹ̀ máa bẹ̀rẹ̀ Ìlógbò ló kọ́kọ́ máa bẹ̀rẹ̀, Ìlógbò lọ́dọ̀ ọlọ́tọ̀. Tọ́lọ́tọ̀ bá ti gbé ọdún dìde onírù àgbà, tónírù bá ti ń gbà Elegushi àgbà. Tẹ́lẹ́gùṣì bá parí ẹ̀ ó di onílàṣẹ. Tábàkò lọ́dọ̀ ọba onílàṣẹ ó di ọba onímọ̀ rẹ̀. Tábàkúrò mbẹ̀ onígbàǹkọ̀fù rédè ọjọ́lá ló máa ń kásẹ̀. Queen of the kingdom. My role is to make sure everything is fine
everybody is well taken care of, and everybody is enjoying the festival. And you can see everybody is munching on something, drinking. That's my role, and I do that every year. I've been doing it for the past 11 years. Kábíyèsí ọba Saidi Adémọ́lá Fáwù ìkúṣẹ́lá kẹta ada fún wọn ràn wọn lọ́rùn wọn rí jẹ wọn rí mu wọn rí pè wọn rí ná wọn ti fẹ́ ọmọdé jò wọn fàgbọ lò pẹpẹ lè wọn ṣe lọrọ kẹ̀kẹ́ là ń bágún wọn dẹgbọ wọn dògbò wọn ò ní ṣiṣẹ́ wọn ò ní tójú lẹ mọ́lẹ̀. ìlú kàtí a máa tùbà a máa túṣẹ. ẹ kú etí gbọ́ látàárọ̀ tí ẹ ti ń bá wa bọ̀ níbi ọdún Ẹlẹ́gbà ní ààfin bàbá wa Elegushi ibẹ̀ ni a wà tí a ti ń kàn sí yín látàárọ̀ wá ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń bá wa bọ̀ ẹ ti gbogbo àwọn òrìṣà tí a ti fi hàn yín bí wọ́n ṣe ń ṣe nìyí lọ́dọọdún mo sọ fún ilẹ̀ kan pé èmi náà wọṣọ ibi tá a wà yìí mo sọ fún ilẹ̀ kan èèyàn yìí wọṣọ wọbẹ̀ bẹ́ẹ̀ bá wọṣọ débẹ̀ ẹ bọ̀ tó láwọn ojúbọ kọ̀ọ̀kan tí a ti lọ tá a ti lọ ṣàdúrà ẹ ṣé o ànídélébòkú ọmọ títí gbàmí tá a máa pàdé iléeṣẹ́ Kábíyèsí tẹlifíṣàn ni wọ́n ní ká máa kí yín pé ànídélébòkú ọmọ thank you God bless you ẹ ṣé púpọ̀.